don't know. Truthful lies is what you've shown. I couldn't read in between the lines. Didn't see it in your eyes. Love is what we thought we had until you treated me so bad. Ìfẹ́ mi ti lọ nítorí wípé your dancer. Nothing hidden that would not be open. No secrets will not be revealed yet. Yogun ọdún o, máa ń jó ní lọ́wọ́. Bílẹ̀ bá ṣú bílẹ̀ bá mọ́, òtítọ́ àfarahàn. Ìwọ ni màá bá lọ, ìwọ ni màá bá kú. Irọ́ ló pọ̀ jù owó nínú ìpọ́njú wọn sá lọ níyó. The dark side is what we don't know. Truthful lies is what you've shown. I couldn't read between the lines. Didn't see it in your eyes. Love is what we thought we had until you treated me so bad. You treated me so bad, now I'm so sad. Nítorí wípé I saw your dark side. Oh yeah, yeah. Ayé ẹ má bá mi wáyà mi lọ. Ẹ sọ fún mi pé òun ní gbogbo ìgbà mi. Baby, wherever you are, I want you back. Nínú ilé ayé mi, without you, I'm so empty. Ìfẹ́ má jẹ́ kájà mọ́, padà wálé, 'cause you're the one that. Jọlá, o ti stubborn jù. Mi ìrírú ìyọkọ bíi tiẹ̀ rí. Kí ló ṣẹlẹ̀? Àwọn bàjẹ́ lè kí. Báwo lẹ̀gbọ́n ẹ̀ ṣe máa bẹ̀ sọ̀rọ̀ tó ò ní dá lóhùn? Ó dáná òun. Tó bá yá ń sìn, ẹ máa ní bóyá ìyàwó kan ló ń kọ́ ọkọ sí àbúrò tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹgbẹ́ máa bẹ̀ sọ̀rọ̀ ò ní dáhùn kó dáná òun. Ó bínú bọ̀tà tí ìgbà tẹ̀lé ẹ̀ ń kọ́ ń sìn. Kò lè yé yín, wọ́n ṣe máa ní kí lọ́mọ kan wá nísinsìnyí dé bí mo ti ń ṣiṣẹ́. Ó ní sùúrù, àwítán ìwọ náà máa dẹrù mi síta. Kò lè dẹrù ẹ síta, á ní kó má máa tún sọ mọ́ kó fẹ́ dẹrù ẹ síta. Ó ṣe máa ló fẹ́ dẹrù ẹ síta, ṣe pé mẹ́ta lọ́wọ́ ìyá yẹn ni. Ṣé bí wà tiẹ̀ náà nìkan ni? Ṣé ó máa dẹrù ẹ síta pé kó kọ́ lọ́ máa sùn káàkiri ni? Ó kàn fẹ́ mọ ẹni tó ń tẹ̀lé. Ó fẹ́ mọ ẹni tó ń bá jáde ni. Torí ẹ̀ ló ṣe sọ pé kò mọ̀ ọmọ pélé ayé le. Ó ṣàrí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n ní sùúrù fún mi. Ilẹ̀ kò lè gbọ́. Ṣé o mọ̀ kóò náà ti ríṣẹ́ MD kan sìn? Ó ti ṣiṣẹ́ ní chamber kan, so ó ti ń pera ẹ̀ lọ́ọ̀yà, and again ó ti di big girl lójú ara ẹ̀. Ó sì di pé ẹ̀gbọ́n ẹ̀ ò lè bá sòótọ́ ọ̀rọ̀. Tó bá bá sòótọ́ ọ̀rọ̀ jù báyìí, á di pé òfin máa gbé. Ó ti fílẹ̀ sáyé ara ẹ̀. Mo ti bá sọ̀rọ̀, ẹ̀gbọ́n ẹ má bínú. Bọ̀dá mi, ẹ ní sùúrù fún mi díẹ̀, ìgbà díẹ̀ ló pè. Ṣé mo lè ṣe ìbẹ̀rẹ̀ iṣẹ́ ni? Má mọ́kọ wálé. Wo àbúrò, ìwọ máa dà lóhùn. Má dégun ẹ lóhùn, gbogbo èyí tó ń sọ yẹn àṣírí ni. O ti understand, má jẹ́ kó máa kó ẹ láyà jẹ. Sórí, jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún ẹ. Bó ṣe wà yìí, kó lè tiẹ̀ gàjí ẹ kó ti gàjí ẹ wọnú kòtò. Kò possible. Reason ni wípé o ṣì kéré. Ọmọdé mélòó ni tó ń sọ fẹ́ kó máa lọ mọ́kọ wá? You don't do that. You need to face your career first. Ó ti yẹ tó bá lóun fẹ́ lé ẹ̀ lé ìwọ máa púpọ̀ lé mi. Ilé pọ̀.
o ti understand má jẹ́ kó kú ẹ láyà jẹ́ àtọ̀. Uncle Bolu ẹ fi mí lẹ́jọ́ wọn sì lé mi kúrò nílé tán bá lé mi kúrò nílé àwọn ọmọ kan tán máa ṣe sí. Kò lè work. Uncle Bolu kò lè kó wọlé ni. Orí ìdúró ló wà ó tó ti ń sọ pé ó máa dẹrù ẹ̀ síta o. Àsìkò láti ẹ̀wọ̀ àsìkò òjò ní òrùn tó rọ̀ yìí òjò ló máa fi rọ̀ tó bá dẹrù ẹ̀ sínú òjò mo dẹ̀ kó máa ní make up dáadáa òjò á pa ò ní rí nǹkan kùn lọ́la. Orí kò fọ́ nìkan ṣé yàrá ti tán bí báyìí ni àbí rúmọ̀ àpàlọ̀ ló ń pè bí àbí. O ò lè dá handle kéèsì àjọ làbúrò ni o ò dẹ̀ lè lọ́ọ̀fẹ́ jù mí lọ kò possible o ti understand kéèsì tó wà nílẹ̀ yìí èmi nìkan mo lè handle ẹ̀ jẹ́ kí n handle ẹ̀ fúnra mi kí n bẹ handle ẹ̀ you understand ìyàwó mi jọ fún mi lóúnjẹ mi ò pa studio àwọn pasta sí i. Uncle Bolu ìyàwó yín kọ́. Ọ èyí wà nílé tiẹ̀ ó wà nílé tó ìfá orí bẹ́ẹ̀dì gan ni mo fi lẹ̀sìn nígbà tí màá jáde nílé mo dágbére ibi iṣẹ́ gan fún ni kò mọ̀ kébì báyìí gan mo wà bí yẹn bá yín sọ̀rọ̀. Uncle Bolu ṣe bẹ́ẹ̀ ni ní 2 years anniversary yìí. Ṣé fẹ́ máa rán mi létí yẹn ni èmi gangan mọ̀ fúnra mi in short kò jẹ́ kí n wá síbi by direct ọ̀dọ̀ lọ́ọ̀yà ni mò ń gbà lọ́mọ kan wọ́n pé okùn inú òun la fi ń gbé títà mo ṣe wọ́n pé kí n kọ́kọ́ yà mí báyìí náà mo fẹ́ lọ sọ́dọ̀ lọ́ọ̀yà ni. Kí lẹ fẹ́ lọ ṣe lọ́dọ̀ lọ́ọ̀yà? ẹ ṣe máa bèrè nǹkan tí mo fẹ́ lọ ṣe lọ́dọ̀ lọ́ọ̀yà mi fẹ́ lọ gba divorce letter ni mo fẹ́ lọ gba divorce letter ni. ayé imagine èyí tó sọ fún mi náà nìyẹn o mo rẹ̀ mọ̀ pé wọ́n ṣeré ní anyway kí ló ń jẹ́ divorce. Ẹ jọ̀ọ́ ṣé kí ló wà nù divorce letter is it a big deal? There's no big deal there, you know. Ṣé fẹ́ gbọ́ ní ti àárọ̀ yìí o mi lè sọ ọlọ́la o ní ti àárọ̀ yìí o kò sóúnjẹ tẹ̀lé jẹ́ ń bí ẹ lọ sílé ẹ lọ settle pẹ̀lú ìyàwó yìí tí bá ti wá settle pẹ̀lú ẹ pè mí àtọkọ mi lórí fóònù gbogbo wa àjọ jáde àwa lọ celebrate. So nǹkan tó ń try láti sọ fún mi nísìnyí wípé o ò lè fún mi lóúnjẹ àbí. Kò sóúnjẹ. same thing tèmi náà sọ fún náà. Ìbàdí ilẹ̀kẹ̀. Ìyàwó ẹ̀ disrespect mi. o ṣáà ti gbọ́. Ìyàwó ẹ̀ disrespect mi. ní anniversary yín ó wọ́n kà sí wọn ajú mi. Kò fún mi lóúnjẹ. Nothing hidden that Máa rí o, ṣó ti yẹ? Máa rí, kò fún mi lóúnjẹ. Ó disrespect mi, ó rò pé mi ò lówó tí mo lè no secret will not ó dà mí ò lọ sọ́dọ̀ àríkà lọ́dọ̀ ní kí n lọ ní. ìyàn ogún ọdún ó máa ń jó ní lọ́wọ́ o. bílẹ̀ bá ṣú bílẹ̀ bá mọ́ òtítọ́ àfarahàn. ìwọ ni màá bá lọ ìwọ ni màá bá kú o. irọ́ ló pọ̀ jù òwò nínú ìpọ́njú wọn sá lọ nìyí o. The dark side is what we don't know. Truthful lies is what you've shown. I couldn't read in between the lines. Didn't see it in your eyes. Love is what we thought we had until you treated me so bad. You treated me so bad, now I'm so sad. Nítorí wípé I saw your dark side. Is that the police station? Ṣé ẹ lè ṣàlàyé fún wa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí? Báwo ló ṣe ṣẹlẹ̀? Ogolopa mi ò lè explain. I can't even explain anything. Okay, láàárọ̀ yìí, ìgbà tí mo máa jáde lé, mo fi ìyàwó mi lẹ̀ sí nílé.
mo dẹ̀ ti everywhere I locked everywhere èmi mo ti fúnra mi ìgbà tí mo wá dé nísìn mo bá gbogbo gate mi ṣíṣí main gate ó wà ṣíṣí mo bá gbogbo ilẹ̀kùn ṣíṣí mo wá make sure pé mo wọlé èmi dẹ̀ kẹrẹ bí ṣe wà mo láyà kan ìkọ̀kọ̀ ò kí bà mí lẹ́rù bí dẹ̀ ṣe wọlé mo pé kí ló lè máa ṣẹlẹ̀ nínú ilé mi ta ló ṣí gbogbo ilẹ̀kùn mi lẹ̀ báyìí mo dẹ̀ check everywhere mo wo everywhere fínífíní nígbà tí máa wo gbogbo ẹ̀jẹ̀ ni mo rí ẹ̀jẹ̀ rẹ̀ ní gbogbo frame gbogbo ilé pátápátá lẹ̀jẹ̀ wà kí ló ṣẹlẹ̀ kí nìkan tá à ń ṣe nínú ilé láì ṣe pọpọ ẹ̀rọ nínú ilé ọ̀gọ́lọ́pàá ẹ̀ kò mìíràn ni ìyàwó mi ò rí sí níbo mo fẹ́ wá sí níbo ni ìyàwó mi wà báyìí ewé jẹ. ṣé ẹ lè fún ọ láyè ká ṣe inú. Why not? Why not? You can do anything. Anything that we can get ṣe. ayé ẹ má bá mi wáyà. Níbo ni mo fẹ́ wà báyìí? Ewé jẹ láì ṣe tẹran. ẹ sọ fún mi pé òun ní gbogbo ìgbà mi. Ìyá ti ti ṣe àìná. Baby, wherever you are, I want you back. Anyway, by the time Taba Pari investigation wa, I promise you we'll get back to you and everything will be fine. Please, you need to be fast about this. You need to. A minute, please. Case 2 and it's supposed to be a simple case, but as it is, it's complex. You know, but she try láti wádìí ló tún tàn sí. But I want to assure you that we'll get to the root of this matter. If she's missing or whereabouts, we will surely get to the root of the matter. Iṣẹ́ títí wá nìyẹn láti wádìí ohun tó bá lójú. Bẹ̀rẹ̀ fi ń dá yín lójú pé a máa rí. Ẹ jọ̀ọ́ mà, ẹ bá mi wá ọ̀rẹ́ mi o. Ẹ má jẹ́ kó sọnù. Nǹkan tó tún wá yà mí lẹ́nu ni pé ó ṣe wá jẹ́jọ́ wedding anniversary wọn. Láwá fi mú yọ ṣàwátì. Ọ̀dọ́lọ́pàá ṣe rí ẹ̀ ní problem pẹ̀lú wa. Anytime tí bá ti need information látọ̀dọ̀ wa, ẹ jẹ́ ká wá mọ̀. Àwọn àwọn láti provide it fún yín ṣe gbọ́. Ẹ assure mi pé ẹ máa rí ìyàwó mi. Sure. Ṣé mo yọ ọjọ́ tá ti fi wá ṣá? Ó dẹ̀ dá yín lójú pa máa rí. It's our duty to find her, and we will find her. So, yeah, Mama ẹ ló ń gbé mi. Hello, ọ̀gá. ẹ pẹ̀lẹ́ ma. Ìwọ ibi ló wà. Tó tí mo bá sọ fún mi, o ò ní sọ fún mi rárá. Ṣé wà nìyẹn? Mama ẹ ní sùúrù. Ṣé mọ́ mi ò fẹ́ dààmú yín ni. Mi ò dẹ̀ fẹ́ gbé yín lẹ́nu sókè. Àti pé ìṣòro tó wà nílẹ̀ mo lè handle ẹ̀ fúnra ara mi. And then mo ò fẹ́ disturb yín. Wo jọ torí Ọlọ́run. Sọ̀rọ̀ ló ń jáde lẹ́nu ẹ̀ yẹn. Ìwọ ní ẹ ò fẹ́ gbé mi lẹ́nu sókè, o ò fẹ́ dààmú mi, mo fẹ́ lọ sọ́jà. Bọ́mọ kú ò mo fẹ́ tẹ́ ní àfẹ́ni tó bá fẹ́ tẹ́ gbèsè. Ọ̀rọ̀ ọmọ là ń sọ yìí. Mama, ẹ ṣe ní sùúrù ẹ wájú. O ní ò fẹ́ dààmú mi. Officer, mama ìyàwó mi ni. Ẹ ṣe wọ́n lọ. Ẹ wò, ẹ ṣàánú mi ò ká lọ́gbà. Ẹ jẹ́ kọ́mọ ìjẹ́rìrì. Torí ojú kan ẹ̀fọ́ ojú kan èrè. Ẹ ṣàánú mi. Ọmọ kú sọ̀gbọ̀n ọmọ mi. Kò tí ẹ gbọ́dọ̀ kú kó gbọ́dọ̀ mi. Kò sí problem ma. My ma will reward. Iṣẹ́ títí wá nìyẹn. I will try all our best possible to get her. Ẹ máa rí. Bẹ́ẹ̀ni ma. Ẹ rí. Ọlọ́run àfún yín rí. Ẹ sọ pé ìyàwó yín ò lọ́rẹ̀ẹ́ kankan. Ọ́físà mi ò lè parọ́ fún yín. Ẹ̀yin ṣe ní tí mo lè parọ́ fún. Ẹ wo ṣé ìyàwó mi bó ṣe wà yẹn ó máa ń dì ní.
ó máa ń dìní ó máa ń dìní bó ṣe òun báyọ̀ sọ̀rọ̀ inú ẹ̀ dìpù gan kò sí nǹkan tẹ́lẹ̀ sọ kò ní fún yín lésì irú èèyàn bẹ́ẹ̀ báwo ló fẹ́ lọ́rẹ̀ kò lè lọ́rẹ̀ èmi kan tipátipá làjọ máa ń sọ̀rọ̀ nulẹ̀. Because only safe contact well, so far so good. I read blood stain kan nínú ilé yín. Yeah, and ìwádìí fi yé wa pé ẹ̀jẹ̀ ìyàwó yín ni. And then we saw some objects náà tó yẹ pé ẹ̀jẹ̀ wà lára this same particular specimen náà lárí lára ẹ̀ and ìwádìí tún fi yé wa pé ìyàwó yín àti èèyàn kan jọ ní struggle ni. Now the question is, báwo ni irú struggle tó tó yẹn tó máa da ẹ̀jẹ̀ tó tó yẹn sílẹ̀ tó tún lè mẹ́mìí lọ máa ṣẹlẹ̀ tí anybody ò dẹ̀ ní pariwo. Ọ́físà ẹ bẹ ṣe ń sọ̀rọ̀ yẹn látàrọ̀ ẹ pé mo kàn wò yín pẹ̀lú ìyanu pẹ̀lú surprise kò yé mi tó bá sọ pé oríta kò yé mi tó ibẹ̀ ládé yìí o kò yé mi rárá ẹ̀yin ẹgbẹ́ ẹ̀jẹ̀ kí ló ń fẹ̀jẹ̀ ṣe tó ń fẹ̀jẹ̀ ra gbogbo ilé mi ò mọ nǹkan tó ń fẹ̀jẹ̀ ṣe ọ́físà ẹ wò ṣe rí sèpù tẹ̀ dárúkọ sí ẹ jẹ́ àlọ́ màá mú yín lọ sí díẹ̀ báyìí tá a bá rí kí ajá ẹ jẹ́ àlọ́ just let's go. dáàdì tẹ́lẹ̀ nínú ilé máa yẹn nígbà tí mo kà á tinú tẹ̀yìn ó fi wọn gbangba pé máa yẹn máa ń ná ìyàwó ẹ̀ because lady yẹn kọ gbogbo ẹ̀ sínú ẹ̀ ó dẹ̀ sọ fún wa pé òun kì í nà ó tún jẹ́ nínú dáàdì yẹn lady yẹn lóun lọ́rẹ̀ máa yẹn ni pé ìyàwó òun lọ́rẹ̀ a dẹ̀ ti rí ẹni tó jáde tó sọ pé òun lọ́rẹ̀ lady yẹn ó pa ni ó wà lọ sọ òkú ẹ̀ síbi kan I don't know. ẹ mọ̀ nǹkan tẹ̀mí náà rò ní pé bọ̀bọ̀ yẹn ń play wa ni because ó gba evidence wa ta rí yẹn ó jẹ́ kó ká mọ̀ dájú pé bọ̀bọ̀ yẹn ló pa woman yẹn but ó ń dọ́gbọ́n play wa bákan but I think we should go for the arrest now. ẹ mọ̀ kọ́ta máa ṣe sìn máa sọ fọ́gà ẹ jẹ́ ká lọ arrest mine brightly way èmi sì wà pẹ̀lú ọ̀daràn yẹn torí tí yóò bá tiẹ̀ jẹ́wọ́ nǹkan tó tiẹ̀ ṣe yẹn máa fọ́ ẹsẹ̀ ẹsẹ̀. all right no problem sir. All right. Let's go. Something hidden that would not be open. No secrets will not be revealed yet. Ebi ìbá mọ̀ pápá yọ̀bá yẹ ebi ó fún ẹ lọ́mọ ẹ ẹ̀wọ̀n ojú ẹ̀bùn ṣe mí woro báyìí bí agogo ṣọ́ọ̀ṣì olójú kọ̀ọ̀kan ìwọ máa ríru ẹyin ju ìbá fún máa fún ẹ lọ́mọ ìṣíjú ló lò fún mi torí mi gbọ́dọ̀ wojú ìfẹ́ kí má ti mọ̀ pápá lórí múrùngàn kó jọ ìka èèyàn ló bá ń kó rùngàn jọ báyìí ẹjọ́ ọlọ́pàá báwo lè ṣe mọ̀ pé òun ló pa. Well, nígbà tí a ṣe safe tó wà nílé ta ti ń gbìyànjú láti ṣe àrídáàrí ẹ̀ ń bẹ́ and gbàtà go through dáàrí yẹn la rí pé láríwò nǹkan tó kọ sínú ẹ̀ pé ó máa ń lu òun and all that so gbàtà ṣáà plus one and one together àdìpọ̀ ní corporate àti wọn. ṣe rí i pé mo yọ ṣe rí i pé ó láìkí ọmọ yìí ni ò láìkí mo yọ torí pé láti jọ́ tó ti gbé mi yọ sílé báyìí kò láhùn ẹnu orí ẹ̀ sọ fún mi báyìí rí pé ọmọkùnrin yìí náà aṣọ sọmọ tèmi dàtíkù ó sọ di bẹ̀m̀bẹ̀ tó bẹ̀rẹ̀ sí nílùú yà wo kò sọgbọ́n o bóyá kò lọ dágbére ńlé torí pípa ni ẹjọ́ ọlọ́pàá ẹ bá ní mo béèrè lọ́wọ́ yín o ẹ tó bá pa èyí kí ni wọ́n ń ṣe. tí ó bá dé court tádájọ́ bá rí pòun ló jẹ̀bi ló máa dájọ́ tí ó bá rí pòun kọ́ ló jẹ̀bi court ṣá ló lè decide yẹn mà. ẹ gbọ́ lọ́yà. bẹ́ẹ̀ni ma until he is found guilty in the court of law. kí ni jẹ́ found guilty what do you mean. tí ilé ẹjọ́ bá rí i pé ó jẹ̀bi ìgbà yẹn lálẹ́ mọ nǹkan tó máa ṣe bẹ́ẹ̀. ó ti jẹ̀bi ó ti jẹ̀bi finally. rárá màá. ó ti jẹ̀bi iwájú adájọ́ ó ti jẹ̀bi iwájú mi ó sì ti jẹ̀bi níwájú olúwa kéèyàn pààyàn. ilé ẹjọ́ ò ti sọ bẹ́ẹ̀ mọ́. kò tí ì sọ pé ó pààyàn. ẹ wo lọ́ọ̀yà ṣẹ́gùdù. ọ̀nà ẹ̀gùdù ni o ẹ̀gùdù délẹ̀ ò ṣẹ́gbọ́. Barrister, can you please take her to the car? I'll give you a call. All right, thank you. Mommy, I just come along.
Màmá ṣàlàyé fún Kí ni wọ́n wí? bàbá yín. Màmá ṣàlàyé fún bàbá yín. Àní kí ni wọ́n sọ? Màá ṣàlàyé fún yín. Ẹgbẹ́ tàbí. Mo ní màá pe lọ́ọ̀yà. Ẹ jẹ́ ká bá yà. Ẹ wò tí n bá retí fún ọjọ́ mẹ́ta tẹ́ ẹ bá gbé mi èmi ò fúnra mi yọjú. Ẹyẹlé ló ń bá wọ́ tó tí ẹ díẹ̀ báyìí tó bá kí ẹsẹ̀ bọ̀ tí ó gbọ̀n jáde. Ẹ má bínú mà. Ẹyẹlé ló ẹbí ẹ bá kú ní ìlú báyìí. Officer, Officer, please can I talk to my friend? Kí ni ọ̀rọ̀ tẹ́fẹ́ sọ yẹn ṣe fẹ́ help case tó wà lẹ̀? Please, I need to talk to him. Okay, 2 minutes. Actually. Ṣé ìyẹn lè pa lóòótọ́ ni? Báwo ló ṣe sọ̀rọ̀ báyìí? Ṣé tí n bá tiẹ̀ ní argument pẹ̀lú ìyàwó mi, ṣé bí kí n wá pa ni? Èmi ò lè pa. Ṣòrí Bright, mo máa ṣe help kan fún mi. Ṣòrí mo gbégbé ọ̀pọ̀ sí nílé. ẹ tún gbóbìnrin sílé ni. Látàlẹ́ àná. Ṣòrí ọmọ yìí, èmi àti àjọsùn mọ́jú ni. Ìgbà táwọn ọlọ́pàá dé láàárọ̀ yìí ni mo sáré àìdẹ. Ìyẹn mi dẹ̀ tí mọ́lé ni, so mo fẹ́ kó bá mi lọ ilé kó lọ bá mi ṣí sílẹ̀. Nítorí tó lọ. Ọ̀rẹ́, mo má ti ṣe bẹ́ẹ̀ náà. Ṣòrí kò ní ṣe fọ́ọ̀tì mi. Ọmọ yẹn kàn wọ́n kàn rìn gbèrègbèrè wá lánàá yẹn ni. Kò ṣe pé bí ààyè mi ni mo invite ẹ̀. Ó yẹ kò dẹ̀ sí nǹkan tí mo fẹ́ ṣe sí i. Ilẹ̀ ti ṣú, kò síbi tó máa sùn. So mo láti take care láìfẹ́. Jọ̀ọ́ ló bá mi ṣí sílẹ̀. Àwọn ọlọ́pàá dẹ̀ tó ń sọ fún mi sí pé mo yọ ti lóyún. Mo yọ lóyún. Ó sọ fún wa Mo yọ lóyún. Kò sùn kókó fún mi, mi ò mọ kókó. Mo bá mi sùn kókó lórí ọ̀rọ̀ oyún. Ó túmọ̀ sí pé o tún ń lò nínú oyún nìyẹn. Bright, ìwọ ló tún sọ̀rọ̀ báyìí. Ṣé màá mọ̀ kó lóyún? Àbá sọ fún mi kó lóyún, màá tún máa nà. Mi ò lè nà ọ́. Kò sùn kókó fún mi kó lóyún, mi ò mọ̀ kó lóyún. Anyway, èmi àti Jimmy máa lọ arrange good lawyer. Ṣé o mọ̀ pé murder case lélẹ̀? Murder case ni. O la tuntun gbọ́ pọ̀ mọ́ ẹ̀gbọ́n tún wà ní oyún báyìí. Ṣáà fọkàn ẹ balẹ̀, a máa wò wọ́n tá lè ṣe and nípa ẹni tó ló wà nílé àmọ́ bí máa lọ bá ẹ sílẹ̀. Ṣùgbọ́n ṣáà máa kókò fúra ẹ̀ sòrò ṣùgbọ́n. Ìfẹ́ máa jẹ́ kájà mọ́. Anjola, báwo ló ṣe lè ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ case tó wà nílẹ̀ yìí? Ṣé mo pé láìní ẹni àǹtí ìwọ ló máa mọ àwọn lọ́ọ̀yà tó gbóná gan nílùú yìí? Mo fẹ́ kó o rò dáadáa. Ẹni pé tó bá mọ̀ pé o lè fi ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ case tó wà nílẹ̀ yìí because case yìí kì í ṣe mi ìfẹ́ fi ọwọ́ yẹpẹrẹ mu. Bọ̀dá mi, mo ti sọ mímí kẹ́ máa wọ̀ rẹ̀. Má bọ̀gá mi sọ̀rọ̀. Ìyẹn barrister wọn máa ràn yín lọ́wọ́. Ẹ fi pé ọ̀gá ẹ̀ máa lè ṣe nǹkan tó wà nílẹ̀ yìí, ó máa lè handle ẹ̀. Má convince wọn. Ìyẹn má wọrí, mo máa bá wọn sọ̀rọ̀. Wọ́n jẹ́ bá wa ṣe. Àwọn dẹ̀ fi pé barrister ò ní máa rí bí pé ṣẹ́yìn ti pọ̀ jù bóyá wàhálà mi ti pọ̀ jù lórí àbí I don't know. Why? Iṣẹ́ wọn ni. Ẹ má wọrí, ẹ jẹ́ kí n pè wọ́n. Ká lọ bá wọn níbikíbi tán bá wà, ká lè bá wọn sọ̀rọ̀. Wọ́n náà pé wọ́n jọ tí wọ́n ní ìfẹ́ mọ́ face makers. Hello? Moyo. I read it in the papers. Mo gbọ́ lórí television wípé o ti kú. But how come tí ẹni tó ti kú àti ẹni tó wà láàyè ká ṣe tó àjọ ìyàn padà ara wa? Ṣé mo ń lálàá ni bóyá kò jí mi? Lóòótọ́ ni. Lójú gbogbo àwọn tó mọ̀ mí, mo ti kú. But still I don't get it.
báwo ló ṣe ṣẹlẹ̀ because nǹkan tá a gbọ́ ni pé Bólú ló pa ẹ́ so báwo ló yẹ ṣẹlẹ̀. Bólú ṣẹ̀ mí gan mo dẹ̀ máa gba ẹ̀san. Bólú ṣẹ̀ kí ni nǹkan tí Bólú ṣe. nígbà tí èmi àti Bólú pàdé ara wa Bólú àti fẹ́. He loves me so much and I love him too. Hi guys. Baby, please, will you marry me? Yes, I mean it. Will you marry me, please, please? Yes, please. I mean it, baby. Oh my God. He proposed to me. Then we got married. He's not forever. I can carry on. Lẹ́yìn ìgbéyàwó wa, kò pẹ́ kò jìnnà, wọ́n dá Bólú dúró níbi iṣẹ́. Bébè, òòjọ́ ń jẹ tí mo gbé síbẹ̀ yẹn látàrí náà. Àná náà ò jẹ́. Ṣé kò tó rẹ̀? Mo yọ̀ ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi ṣé kò tó rẹ̀? Just look at what I'm going through. Ṣé kò tó rẹ̀ ni? Iṣẹ́ bọ́ lọ́wọ́ mi, everything kàn ti ẹ̀ kan, everything kàn dojú. Just come on, just look at it. Bọ̀ mo ti ní kó má ronú mọ́. A máa manage. Àjọ́rọ̀ ni tó ń sọ lẹ́nu ìṣá. Mo yọ̀ tí ń jẹ́ kára kan mi. Má jẹ́ kára kan mi. Ọ̀rọ̀ dáadáa ló ń sọ lẹ́nu yẹn náà. Àlọ́ yìí kọ́sẹ́ mi ò fẹ́ láìpẹ́ yẹn. I just don't want. Ṣé bí ṣe máa ṣe lélẹ́yìn ni? Màá jókòó sínú ilé látàwọn bí àwọn báyìí. Mi ò ní kankan tí mo ṣe. I should be waiting for you before I can do anything. No, kò lè possible. I can never take that. Mo ò lè ever gbà wíyà. I reject it. Mo ò lè máa dúró de àwọn mi kí tó ṣe anything. Kí n fún bọ́lá tí ń ṣerú yẹn. Wàá àgbà ṣe mi ṣe. Ọlọ́run ò ní jẹ́. I reject it. Baby, kí ló wá fẹ́ ká ṣe ń sìn? Kí ló fẹ́ kí n ṣe? Mo like you question tó béèrè lọ́wọ́ mi yẹn. Nǹkan tó yẹ kó béèrè lálàkọ́kọ́ nìyẹn tó ṣe wá ń béèrè sí. Ṣé nǹkan tó máa ṣe fún mi ó simple? Kó bá mi get owó kékeré kan. Tó bá mi get owó kékeré yẹn, màá lè fi bẹ̀rẹ̀ business. You understand? Tí n bá bẹ̀rẹ̀ business yẹn, you know, màá rí nǹkan ṣe, màá tiẹ̀ máa kúrò nílé àárọ̀, màá wọlé lálẹ́. At least I will have something to do. Mi kò lè máa jókòó báyìí náà, ó ti sú mi. Ó ti sú mi mo yọ, ó ti sú mi. Kó bá mi wá nǹkan kan, tí n bá rí nǹkan, tí n bá rówó díẹ̀, you know, màá fi bẹ̀rẹ̀ nǹkan kan tí màá máa ṣe ọmọ bí ọ̀pọ̀lọpọ̀ gan, ọ̀pọ̀lọpọ̀ jẹ́ sùn. Nǹkan tí ò lè jẹ́ jẹun nìyẹn, because orí mi ń calculate every minute ni. Mi lè lọ bá mọ̀ sí. Mi dẹ̀ lè lọ bá àǹtí náà. Mi lè lọ gbowó lọ́wọ́ wọn. Jẹ́ ká máa manage nǹkan tí mo realize. Àní o máa sọ̀rọ̀ manage mọ́. Kí ló ṣe ẹ́? Ṣé mo nǹkan tí mo work ṣá? Ṣé mo iye tí mo gbà salary níbi tí mo ti ń ṣiṣẹ́? Èló ló ń pa? Tèmi máa depend lẹ́yìn. Tó sọ fẹ́ mi pé nǹkan tó make is enough for both of us. You don't say that again. Don't you ever say that to me again. Tó bá mọ̀ pé o ní nǹkan kan tó fẹ́ ṣe sí ṣàrà fún mi sílẹ̀. Òun nìyẹn sìn àtìgbà tá a ti ṣègbéyàwó ẹ ti ṣe wedding wa. O ò ní oyún látàárọ̀ ṣùlẹ̀ báyìí. O tiẹ̀ gbọ́dọ̀ lóyún sí. O gbọ́dọ̀ ní oyún, tó bá lọ lóyún sí wàhálà ni. Torí owó tá a fẹ́ fi tóyún dà kò sí owó báyìí. So má ní oyún rárá tó bá ní wàhálà ni. So má bọ́dá àti ẹ̀tì ni mọ́ rárá. O ti gbọ́? Calm down now. Calm down. Calm down. Everything will be fine. Lágbára Ọlọ́run. For the meantime, jẹ́ ká máa manage nǹkan tí mò ń realize. No problem. Ká máa manage gbogbo nǹkan tó ń rí àbí. Tí nípa bá dé, onígbà tó bá dé, tó bá fẹ́ gbowó mi. Ó yá wá lọ jẹun. Tí ẹ wá lọ jẹun náà. Má bá ẹ sẹ́. Let's go. Àní máa bá ẹ, mi ìbínú mọ́. Àní mo ronú mọ́ Ọlọ́run gbọ́.
tó bá mọ̀ pé òbínú mọ́ wá lọ jẹun ẹ látàárọ̀. No problem. Okay, I'm begging you. Mo ti gbọ́. Eléyìí ló fà á tí Bólú fi di ẹni tí ó ń mu ọtí. Bólú di ẹni tí ó ń fa sìgá. Bólú. 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 Ìgbà wo ni gbogbo eléyìí dé sí ẹ? Ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní mu ọtí àti sìgá? Tó bá yẹ pé dádì àti mọ́mì tẹ̀lé mi bọ̀ ńkọ́ ọ́ àwọn ọ̀rẹ́ mi kí ló fẹ́ kí n máa sọ fún wọn? Your dad. Your mom and your dad and your friend tó bá ń tẹ̀lé ẹ bọ̀. Yes now. Ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní mọtí? This house, this particular house that I'm sitting here right now. Oyún tó máa tẹ̀lé. Ọ̀yọ́, kí ló ń ṣe fún mi náà? Tó bá tẹ̀lé ẹ̀pọ̀ tó rí mi, tí mo mu ọtí, tí mo mu sìgá, tí mo rù nínú ilé mi, kí ló kọjá ẹ̀bẹ̀? My mother. Kí ló kọ́ bàbá ẹ̀bẹ̀? Orí afọ àbá, orí da fún àwọn ọ̀rẹ́ ẹ̀. Àbúrò burúkú ni gbogbo ipò. Wọ́n. Ọkọ mi bẹ̀rẹ̀ sí ní nà mí. Are you talking to me? Bólú sọ mí di aṣọ òfì. Èmi Bólú. Wọ́n sọ lórí pé kí nínú lẹ́yìn tí mo kọ́ èmi ìyàwó ìjà tí ń jà àti bàbá àwọn ọ̀pọ̀ àwọn olóyìnbó kù lọ èmi mo lọ́wọ́ fún ọ̀tọ́ èmi tí ó kọjá ẹ̀ pẹ̀lú tí ó kọjá ẹ̀ pẹ̀lú oníjẹ́ ìjà ẹ̀ ló wà. Even at the point of having sex, Bólú máa ń nà mí. I cried and cried. Kò tiẹ̀ ṣe bí ẹni wípé òun rí mi. I know you are not responsible from day one, so I am not fucking surprised. Sorry for that effort. I am not surprised. What were responsible? You know I am. Okay, who are responsible? Who are responsible? So I because of your home, baby. Yes, so. We love you. Moyo, what happened to your eyes? You see, don't stress yourself, baby. You see, actually, yeah. We only okay, Bora. But the man saw several times. We anytime to bat in the kitchen, come back with me. Ọkọ àti ìyàwó wọn kì í ṣe ẹrú ara wọn. A wà fúnra wa láti máa ran àwa lọ́wọ́. Okay, ó ń dáná. Ṣé you understand? Ó ṣe ń dáná ẹ̀. Ọwọ́ àmúlò. Èmi jẹ́ wà lókè. Èyí tó yẹ kó fi pè mí pé díẹ̀ o. Àbí ọkọ mi o, ó ti múná lọ wá lọ tan generator ọkọ wa help me o. Ìkànnì méjì kò ṣe yẹn. Kò ṣe ìyàwó mi gbé oúnjẹ nínú òkùnkùn. Ó ṣe fẹsẹ̀ kọ́ ni. Ó bá ṣubú. Ṣé rí orí tó máa mú lọlẹ̀ báyìí? Ẹ mọ̀ kéèyàn fẹ́ kírun, kéèyàn fẹ́ ṣe kàámọ̀ kó fẹ́ kírun. Ó da gbogbo ojú méjèèjì, ó dàbọ̀lẹ̀ ni sínú oúnjẹ tó gbé dání. Ọlọ́run yọ.
Ọlọ́run ní gbójú ẹ̀ gbogbo máa fi lẹ̀ sáré lọ. Àwọn ìyàwó ní láti máa wá kẹ́ẹ̀fù náà. Àbọ̀ṣẹ́yìn ò ní bàtà lẹ́nu. A ní àbí ṣe àní ni sọ̀rọ̀ a ní. Àmọ́ irú situation bẹ́ẹ̀ bọ́yẹ múná ló yẹ kó take over. Ó bàjẹ́ ojoojúmọ́ ló ń jẹ bá tiẹ̀ ń kú lójoojúmọ́ kó tiẹ̀ yé mi gan. Bọ̀ǹkù Bólú tí yóò bá tiẹ̀ ṣubú ojú kan ló máa fi lélẹ̀ ó ṣe wá jójú ẹ̀ méjèèjì. Kẹ̀sẹ̀ rí Ọlọ́run ní orúkún ṣàánú ẹ̀ ọlọ́mọ ẹ̀kọ́ tayọ wa o iye tó ọlọ́mọ ẹ̀kọ́ tayọ wa o ojú méjèèjì yẹn gbogbo ló target but Ọlọ́run ju nǹkan lọ. But tí ilẹ̀ bá wọ̀ sí kò ní make sense ó bá tún lọ ṣubú bá lọ lárí mọ́lẹ̀ nǹkan. Bóyá kò get wrong. Ṣé orí kò ní lárí mọ́lẹ̀? Ọ̀rọ̀ rọ́ọ̀gì là ń sọ yìí ìgbà mélòó la máa bẹ̀rẹ̀ sí níbi àwọn ọmọ á máa tọ̀ sórí rọ́ọ̀gì gbogbo á máa rùn èmi ò láìkí rọ́ọ̀gì. Ẹ wo bí apẹjẹ kọrẹ mi travel because ẹ mọ̀ ojú lọ bá ra jẹ́ kó lọ tọ́jú ojú yẹn. Ẹ wẹ́ ṣe fi rí ọ̀rọ̀ travelling yẹn sí. Kí ló dé gan? Ṣó fẹ́ pa mí ni? Kúkú pa mí. Ṣé wọn ló kọ́kọ́ máa lose iṣẹ́ ni? Ṣé tọ́kùnrin ò bá lówó mọ́ṣọ́ ni kò sọ ẹ́ di monster ni? Pa mí now! Pa mí! Torí mi mọ́ rí sí torí ẹ̀wù àbí ẹ̀tọ́ rẹ̀ ń pè. Mo lórí ọ̀ pé mo you lost your senses. You're not normal again. Keep quiet! Oh! You want to die, right? Bẹ̀rẹ̀ sí ní ṣá ní ọkàn mi àbí ìfẹ́ wo lẹ fẹ́ kó wà láàrin ọkọ tó na ìyàwó àbí ìfẹ́ wo lẹ fẹ́ kó wà nínú ọkàn ìyàwó tí wọ́n fi ojoojúmọ́ lù bí aṣọ òfì. Eléyìí ló wá jẹ́ kí n pinnu pé màá fi ìyà jẹ Bólú. Mo fẹ́ kí Bólú jìyà. I want Bólú to suffer. Torí ẹ̀ ni mo ṣe gbogbo plans. Mo fi ọ̀bẹ mo fi ya ara mi mo ta ẹ̀jẹ̀ sílẹ̀ nínú ilé. Gbogbo ohun tí ò ṣẹlẹ̀ mo kọ sínú dáárì torí wípé mo mọ̀ pé tí àwọn agbófinró tí wọ́n bá rí ohun tí mo kọ àti ẹ̀jẹ̀ tí mo ta sílẹ̀ nínú ilé wọ́n á fi ìyà jẹ Bólú. Mi ò lóyún o, ìtọ̀ ọ̀rẹ́ mi ni mo fi ṣe pregnancy test. All because I want Bólú to suffer. Even I don't care if he dies. Torí Bólú fìyà jẹ mí. Moyọ̀, èmi feel pé bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ díẹ̀díẹ̀ báyìí tó bá ń bá báyìí lọ ẹjọ́ ọkú ló máa dá fún Bólú. Mo fẹ́ jẹ́ kí Bólú kú. Yes, tí a lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ọkùnrin tó máa treat ìyàwó wọn. This is serious. Okay. Ṣorí bó bá ṣe fẹ́ ṣe sí mo máa support ẹ. Jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. Máa fẹ́ kó move kúrò lhotel tó wà kó máa bọ̀ bí báyìí
at least wàá lè save àwọn owó tó ná. That is one. And secondly, máa bẹ̀ work on papers ẹ̀ because kò sí state tí kò wà ní Nigeria mi báyìí. Bí mi àti ẹ̀ ṣe ìrìnà padà ara wa, anybody náà lè rìnà pàdé ẹ̀ bẹ́yẹn, and you know it is dangerous. So máa wò pé bí a pending time tí o bá fa lọ́dún mi báyìí. Máa bẹ̀ work on papers ẹ̀ wàá lè amateur travel us abroad. You can stay back there, then you might was in Nigeria. What about that? Cool, Abby. Oh, fine. Oh, then the answer. Nígbà yẹn, mo fi fẹ́ràn sí ẹ. Mo fi gbogbo nǹkan tí mo ní pátápátá mo fi bá ẹ lọ. But so unfortunate pé bóyá kí n sọ pé o nífẹ̀ẹ́ mi ni. Or you were in love with someone else. But all the same, we are still cool. What's you? Ọ̀rẹ́, ṣó feel pé o lè pa Moyo? I mean, ṣé o believe pé mo lè pààyàn? Ó fọ́ ni. Báwo mo ṣe lè believe mo lè pa? Ó ti pẹ́ ta ti ń bọ̀ rẹ̀ wá bọ̀ náà. Tí n bá believe mo lè pa kí ni mo wá lọ ṣe wàhálà fún? Ṣó ti gba pé mi mo gbé lọ́ọ̀yà dìde tá bẹ̀rẹ̀ sí sáré kiri ni? No, you know I trust you now. Ó ti pẹ́ ta ti ń bọ̀ rẹ̀ wá bọ̀ náà. Uncle Bolu, ẹ jẹ́ a dúpẹ́ lọ́lọ́run pé wọn ò rí òkú ìyàwó yín. Because tó máa ń pẹ́ wọ́n rí òkú ìyàwó yín, à ń lè gbà béèrè yín. Yes, torí pé wọ́n rí òkú wọn ló jẹ́ ká lè gbà béèrè yín. Láfikún, ṣorí nígbà tí barrister ṣe investigation yẹn tán, wọ́n ti ń find out pé kíní ẹ̀ ti ń dàbí plan work. Ìwọ náà wò láti ibi diary, ó di pé ilé dàrú, ó di pé jẹ̀ lára ògiri, and ó dẹ̀ tún analyse àwọn kankan bí pé ó máa ń ná òun máa ń pa àwọn fẹ́ ṣe kíní kan, so ó padà rí pé ó fẹ́ máa jọ bí plan work. And òkú gẹ̀yìn tí wọ́n rí ló jẹ́ kó lè grant wa níbí o. Wọ́n ti rí pé ó possible kó jẹ́ pé ò pa torí ẹni tó kú gan àrókù ẹ̀. Dáhùn ìdá kan rí ẹ̀jẹ̀ kíní kan, so kò tí sí concrete evidence pé wọ́n gangan ló pa ẹ̀ tá à ń sọ̀rọ̀ yìí. Right, ilé ti pọ̀ jù. This is too much. Kí ló lè fà á tí Moyo máa fi ṣe gbogbo nǹkan tó ṣe? Kí ni nǹkan tí mo ṣe fún Moyo tó tó yìí tó fi lè mú ṣe àdúrà nǹkan tó ṣe yìí? According to àwọn ọlọ́pàá, wọ́n ní diary táwọn rí wípé ìyàwó yín kọ bẹ̀ ṣe máa ń ná àwọn síbẹ̀. Gbogbo bẹ̀ ṣe máa ń maltreat wọn. To the extent pé ẹ fẹ́ pa wọ́n. I did all this out of frustration. Ọ̀rẹ́, ìwọ gan-an ní láti máa ní sùúrù. Gbogbo nǹkan kọ́ ló lè máa bá lúlù dé náà. There are ways, a lot of ways tó fi lè máa handle ìyàwó ẹ̀ lé. And mo fẹ́ kó mọ̀ pé kò sí condition kan báyìí tó wà permanent. Yes, no condition is permanent. O lè máa torí nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ kó wá fi máa maltreat ìyàwó ẹ̀ lé náà. Ọ̀rẹ́, kàtí assume pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí òótọ́ ni. Ṣé wọ́n máa já mi sọ́gbẹ̀wọ̀n nìyẹn? Àfáà ìjọ náà ń béèrè. Ṣé òun pẹ́ tó bá ti pààyàn pípa ló máa pa ni? Bẹ́ẹ̀ ni. Tó bá yẹ pé bóyá ọdún fún àdẹ guilty ni, ó possible ti pa lóde ẹ̀dá nù náà. Torí ẹ̀mọ̀ yẹn sọ pé ká ṣáà máa dúpẹ́. Uncle Bolu, advice mi fún yín ni pé kẹ́ lọ sí TV, kẹ́ lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín, kẹ́ lọ apologize. That's my advice. Mi ò rò pé ẹ máa lè possible. Mi ò rò pé ó máa lè possible at all. Why is it actually possible? Ó possible now. Tí o bá ti mọ̀ kó fẹ́ bọ́ọ̀nù case tó wà lẹ́yìn, what are you telling me? Owó àìjẹ́ àyẹ̀lò wà òkè. Bẹ́ẹ̀ wọ́n ta máa ṣẹ́rẹ́ lórí yẹn. Wàhálà ò ní wá kúrò mi sí báyìí mọ́ lọ. Mo ṣe fẹ́ bọ́ọ̀nù eléyìí báyìí. Ẹ ṣe olóòtú. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín fún àǹfààní tí ẹ fún mi láti lè wá sórí ètò yìí.
kí n tó sọ̀rọ̀ lọ síwájú mo fẹ́ rọ gbogbo ọmọ Nàìjíríà tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí mo bẹ̀ yín wípé kẹjọ kẹ́ bá mi bẹ̀ ìyàwó mi nítorí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátápátá kò ń ṣe nǹkan tó wá láti inú ọkàn mi láti ṣe ṣùgbọ́n Ọlọ́run má jẹ́ ká rí frustration ló mú mi ṣe gbogbo ohun tí mo ṣe pátápátá gbogbo ìwà tí mo hù sí ìyàwó mi pátápátá frustration ló fà inú ẹ̀ wò Ọlọ́run má jẹ́ ká di ẹni tó ti ń yọ wọ́ kó wá di ẹni tó yẹ pé kò lè yọwọ́ mọ́ Ọlọ́run kó má ṣe gbogbo wa bẹ́ẹ̀ kò sírú ọkùnrin tó máa ṣe bẹ́ẹ̀ tó jẹ́ ọkùnrin gidi tí ara ò ní máa kán tí ò ní ṣìwàwù àmọ́ èmi ti wá gbàgbé wípé kò kí ń ṣe gbogbo situation nílé ayé èèyàn máa ń fi irú ìwà bẹ́ẹ̀ yẹn handle nítorí wípé it's not the best option láti fi hùwà àbí láti fi lè get solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ eléyìí náà máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ọkùnrin tó bá ń wúrú wà báyìí àbí tó bá wà nínú mix of this kind of situation láti lè mọ bó ṣe máa handle nǹkan inú ẹ̀wọ̀n bí tọ́rọ̀ mi já sí mo mọ̀ pé ìyàwó mi kò kú mo mọ̀ pé nǹkan kò ṣe mo dẹ̀ mọ̀ wípé òun náà tó bá láǹfààní àti máa wò mí àbí àti máa gbọ́ mi báyìí mo yọ̀ mo mọ̀ pé òun wò mí báyìí mo dẹ̀ ń gbọ́ mi jọ nítorí tó lọ mi ò mọ̀ pé lóyún tí n bá mọ̀ pé lóyún mi ò ní wúwà bẹ́ẹ̀ yẹn mi ò ní ever fọwọ́ mi kàn ẹ́ kó dùn mọ́ mi nù àmọ́ kí ni mo fẹ́ ṣe níta mo ṣe mọ̀ pé lóyún mo yọ̀ jọ nítorí Ọlọ́run dáríjì mi mo gbà wípé mo ṣẹ̀ ẹ́ ṣẹlẹ́dà ẹ̀ àmọ́ mo fẹ́ kó mọ̀ wípé àṣìṣe ni gbogbo ohun tí mo ṣe yìí ṣàforíjì fún mi gbogbo obìnrin tí mò ń kó wá látọkàn mi àmọ́ ká gbà wípé àṣìṣe ni jọ nítorí tó lọ mú yọ padà wá sílé come back home please mo ṣe nífẹ̀ẹ́ ìbífẹ́ wa ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó sì wà bẹ́ẹ̀ lọ́kàn mi jọ títorí tó lọ please come back home let me show you back the true love that I have for you. Baby, wherever you are, I want you back. Nínú ilé ayé mi, without you, I am so empty. Ìfẹ́ má jẹ́ kájà mọ́. Má sọ fún mi pé o ṣe ní feelings ń bọ̀bọ̀. Kí ni túmọ̀ àánú ẹ̀dẹ̀ ṣe tó sọ́n sí? Because mo really was surprised. Kó lè lọ sí TV kó dẹ̀ jẹ́wọ́ gbogbo bóyá máa treat me. And what is the big thing in that? But I still love him. Please, come again. You still love who? Oh, so kí ló máa ṣẹlẹ̀ sí mi? Please, let me go back to him. Go back to who? So don't tell me you want to leave me and go back to that idiot. No, oh wow, okay, Sha. As in, ṣé orí ẹ pé ó fẹ́ fi èmi sílẹ̀ lọ bá idiot yẹn kò possible. Wọn ò tí bí ẹ̀dá. Wọn ò bí pọ̀nrí kò bá ìwọ̀n òbí dá. Wàá fi mí sílẹ̀ lọ síbẹ̀ yẹn. I really need to make a plan. Yeah. You treated me so bad, now I'm so sad. Nítorí wípé know your dark side.
nǹkan tó ń sọ fún wa sí ni pé o ò rí ọmọ yẹn gbà tó gbé jáde yìí. ọ́fíìsà mo lè pa ọmọ ìyá rẹ ní kankan kó táwọn lè ṣe ní bá a ṣe wà ní pé ká jalè àárín choices kankan tábà rí àwọn wà street àwọn adóyè là máa ṣe ń rọ́jú àmà ṣàṣẹ àwọn olè àárín jalè àárín aṣọ àlè pa ọkùnrin. òun sọ fún wa pé ẹ̀rí lédi yẹn rárá. anyways ọmọ street ni ó ti yẹ àwọn lọ bá àwọn tó kù ẹ báwọn sọ̀rọ̀ tó bá rí ẹ tó jọ ẹ táwọn wá yẹn jẹ́ ká mọ̀. wọ́n ṣe kàn tí ó dà ó ń jalè á jalè àwọn fún ẹ. ìwọ́n táwọn ò lè ṣe nìyẹn ó lé nípa làwọn ò lè ṣe. ọ̀gá mi ò ọ́fíìsà. Mr. Bolu. Yes, ma'am. Ìyàwó yín ni. Sorry. Well, she said she was kidnapped by one Mr. Noah, her ex. Yes, so all this injury she sustained was from when she was dragging with him, but of her escape that no sustainable injury. But thank God she escaped. Owó. Ṣé bẹ́ẹ̀ ni? Officer, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹni wọ́n jí gbé pamọ́ àbí? Ẹni tó jí gbé yẹn ṣe ti rí mú. Ẹmọ inú tí ó ṣe àdúgbò báyìí fún àwọn méjì láti fún ìṣọ̀rọ̀sán just like that. Ewu borí ẹ̀ náà. Ọlọ́run mọ̀ nǹkan tó máa ti ṣe fún gbogbo ara ní gbogbo ẹ̀yìn gbogbo abẹ́ nǹkan Ọlọ́run mọ̀ ẹlẹ́ṣẹ̀ ò ní lọ láì máa jìyà ẹ gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa wárí. Well, that's too late now because according to her, she said while they were struggling, out of self-defense, he died. She killed him. Ọ̀gọ̀lọ́pàá ẹ sọ fún mi pé nílẹ̀ ṣe ìpè ẹ̀ serious pẹ̀lú ọ̀rọ̀ tẹ sọ́tàn sí ìyàwó mi pààyàn ọ́fíìsì ìjọ torí Ọlọ́run kí la máa ṣe sí báyìí kí la máa ṣe sí báwo la ṣe fẹ́ rìn báwo la ṣe fẹ́ rìn. kò sí ìmọ̀ ọ̀gá bẹ́ẹ̀ ṣe ju pé òjòrò àwọn boys mi lọ síbẹ̀ so that they can get his body or they will find one fact or the other, and if we get to the court and she's able to prove herself that it's actually self-defense, she might win the case. Might? Yeah, she might, if it's true that it's self-defense. So, how are you now? Belle. Mommy, I could touch you. Ó ṣé lọ́yà ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run á dúró tì nǹkan ẹ̀ ò ní bàjẹ́ ó lè gbọ́mọ sí ó ní wọ́mọ tì ó tiẹ̀ wá mọ ohun tí mo rò lọ́yà ó ní ẹ̀gbọ́n kan nítòótọ́ kìí ṣe mi lóbi bí mi ò bá fẹ́nu mi sọ fún yàn pé mi kọ́ lóbi kò sẹ́ni tó mú bí àkọ́bí mi ló ṣe ń ṣe wá rò wípé àlùbámi tọkọ ẹ fi ṣe lójoojúmọ́ àlùtàn yìí kó ló máa gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀yìn kó jìnnà sí wàhálà kó jìnnà sí lílù ojoojúmọ́ ó tí mo rò ní ẹ lọ́yà nítorí gbà á lé ní gbà á lọ́la bójú náà ò bá fọ́ àbàràbà ló ń wò. Do you want to leave your husband? You prefer for question? I can't leave my husband. Mommy, èmi ò bá advice pé kẹ́ má jẹ́ kó lọ. Because I'm sure pé ọkọ ẹ̀ ò ní lè fọwọ́ kan wọn. Òfin wà tó de ọkùnrin tó dẹ̀ tún de obìnrin. It's called domestic violence. Ọkùnrin ò gbọ́dọ̀ ṣíwọ́ na obìnrin. Bẹ́ẹ̀ ni obìnrin ò gbọ́dọ̀ ṣíwọ́ na ọkùnrin. So tí anything tó bá tí Bólú bá ṣí ọwọ́ náà, Mommy,
mo lè assure yín pé a máa take action against them. Kò bófin mu rárá. Ọkùnrin ò gbọ́dọ̀ ná ìyàwó ẹ̀. Bẹ́ẹ̀ ni ìyàwó náà kò gbọ́dọ̀ ná ọkọ ẹ̀. Ṣé bẹ́ẹ̀ ṣe sọ yìí sí ó dùn létí o? Ẹ dẹ̀ ṣọ́ pé ẹ mú un ṣe bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni mo lè assure yín pé kò sí problem. Something hidden that will not be open. No secret will not be revealed yet. I just want you to tell me the truth about this matter. Just the truth. The simple truth, please. Lóòótọ́ ni. Mo mọ̀ọ́mọ̀ kúrò nílé. O mọ̀ọ́mọ̀ kúrò nílé? Yes. O mọ̀ọ́mọ̀ kúrò nínú ilé fún mi? Yes. Erégélé ní tó ṣe yìí. Erégélé ní tó ṣe yìí ó ti pọ̀ jù. Eré tó ṣe yìí ti pọ̀ jù. O mọ̀ọ́mọ̀ ó dẹ̀ kúrò níbẹ̀ láì ṣe pa àti fíìmù ló dẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn. No, ó ti pọ̀ jù náà. Ó ti pọ̀ jù. Tí n bá ṣe nǹkan tí mo ṣe, ọwọ́ ìjọba ò ní tẹ̀. Mo dẹ̀ fẹ́ kọ́wọ́ ìjọba kó tẹ̀ kó jìyà ẹ̀ṣẹ̀. In fact, mo fẹ́ kó kú ni. So, plan ẹni wípé kíjọba pa mí àbí? Ó fẹ́ kí wọ́n pa mí? Yes. Bọ̀ torí pé lọ jẹ́wọ́ lórí TV tó sọ gbogbo nǹkan tó ṣe fún mi, gbogbo pé máa treat mi. Well, torí ẹ̀ mo ṣe dáríjì ẹ̀. Okay. Báwo ló ṣe wá ṣe? Báwo ló ṣe escape lọ́dọ̀ ẹni tó kidnap ẹ? How come? How? Kò kidnap mi, mo plan ẹ̀ ni. Muyo, you planned everything? Yes. Yourself? How? Oh, lè sọ fún mi kó plan it yourself now. Ẹni tẹjọ ṣe fíìmù tó ṣe gùn gan. Ó gùn gan. Báwo nìkan ṣe máa dá ṣe adúrún fíìmù bẹ́ẹ̀ yẹn? Kò possible. Kò possible. Muyo, sọ́tọ̀ fún mi, jẹ́wọ́ fún mi. Báwo ni ẹni yẹn? Who is the person? Àjọ planning. I actually planned the whole thing. Àjọ planning. And ìgbà tí mo sọ fún pé mo fẹ́ padà sọ́dọ̀ ọkọ mi tó dẹ̀ insist pé kí n má lọ. Mo ti yanjú ẹ̀ náà, mo ti pa. Mo yóò pààyàn. Moyo, tell me it's not true. Because of domestic violence, o kó kúrò nílé. O tún wá kúrò nílé tán. O wá sá lọ láti implicate ọkọ ẹ̀. O tún lọ pààyàn láti cover up act ẹ̀. You covered up to implicate your husband, Moyo. I'm disappointed. No. This is just too much. There are better ways to handle this thing, you know. Tó gbé bọ́ńdẹ̀ bí àwọn èèyàn kọ́ bá yí dá sí kọ́ parí ẹ̀. Tí ò bá gbọ́ lọ sí church tàbí kó lọ sí mosque kó pe pastor àbí imam kọ́ bá yí bẹ́ẹ̀. Tí ò bá dẹ̀ tún gbọ́ go for counseling. Eléyìí ti pọ̀ jù o. Officer,
ẹ jọ kí lẹ rò pa lè ṣe sí. Barrister, amòfin ni and you know better. Madam Moyo, you are under arrest fún ẹ̀sùn apànìyàn tí ó involve olóògbé Noah ẹni tí ẹ ti fẹ́ rí. Mr. Bolu, tá bá ti nídìí lágọ̀ọ́ a máa pè yín. For now, I máa need the phone yìí láti copy àwọn. No problem, you can go. All right, yeah. Let's go. Let's go. Is what we don't know. Truthful lies is what you've shown. I couldn't read in between the lines. Didn't see it in your eyes. Love is what we thought we had until you treated me so bad. Ìfẹ́ mi ti lọ. Nítorí wípé know your dark side. Nothing hidden that will not be open. No secret will not be revealed yet. Bá mọ̀ òtítọ́ àfarahàn. Ìwọ ni màá bá lọ, ìwọ ni màá bá kú. Irọ́ ló pọ̀ jù owó nínú ìpọ́njú wọn sá lọ níyó. The dark side is what we don't know. Truthful lies is what you've shown. I couldn't read between the lines. Didn't see it in your eyes. Love is what we thought we had until you treated me so bad. You treated me so bad. Now I'm so sad. Nítorí wípé I saw your dark side. Ayé ẹ má bá mi wáyà mi lọ. Ẹ sọ fún mi pé òun ní gbogbo ìgbà mi. Baby, wherever you are, I want you back. Nínú ilé ayé mi, without you. Kájà mọ́ padà wálé, 'cause you're the one that I want. The dark side is what we don't know. Truthful lies is what you've shown. I couldn't read between the lines. Didn't see it in your eyes. Love is what we thought we had until you treated me so bad. Nítorí wípé I know your dark side.